ọmọ Ọlọ́run ẹ̀kẹ́ hallelujah. Ọmọ Ìbàdàn ẹ̀kẹ́ hallelujah. Ẹ jọ̀ọ́ gbogbo abiyamọ tó wà níbí ẹ bá mi gbọ́wọ́ ọ̀tún yín sókè. Gbogbo abiyamọ ẹ gbọ́wọ́ ọ̀tún yín sókè. Ṣé rí ọwọ́ tẹ́ gbé sókè yẹn sọ fún Ọlọ́run pé ìwọ Ọlọ́run ọba alààyè má jẹ́ fọwọ́ mi gbọ́mọ sí. Ẹ sọ bẹ́ẹ̀. Àmì gbọ́mọ sí. Ẹ jókòó. Mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó láyé àti ọ̀run, ọba tó ní ohun gbogbo, òfin ògo fún. Mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin aṣojú Olódùmarè tẹ́ wà bí. Bàbá wa private àti ẹ̀yin amúgbálẹ́gbẹ̀ẹ́ wọn gbogbo tí ẹ wà bí. Mo kí àwọn màmá mi lónírúurú, àwọn reverend mother, prophetess gbogbo tí ẹ wà bí gbogbo yìí mo kí. Mo kí ẹ̀yin akọrin, mo dẹ̀ kí gbogbo ẹ̀yin àlejò tẹ́ ẹ wá nílé ní àtẹ̀yìn ìjọ Ọlọ́run lápapọ̀ pé ẹ kú oríire. Mo wá kí bàbá mi special apostle Olúfẹ̀yìntì àti màmá mi òyìnbó ní behind a successful man there is always a woman. So mo kí màmá mi gbogbo ẹ̀rí ẹ kú iṣẹ́ Olúwa, ẹ kú dojúmú, ẹ kú kó má bàjẹ́. Ọ̀rọ̀ mi ò ní pọ̀ rárá. Ọ̀rọ̀ tí mo fẹ́ bá wa sọ lẹ́nu mo fẹ́ kí bàbá mi private kan gbọ́ dáadáa. Mo dẹ̀ fẹ́ kẹ́yìn màmá mi ẹ̀yin abiyamọ tẹ́ wà bí kẹ́ gbọ́ dáadáa. Torí pé orí ọ̀fẹ́ ńlá ni mo nílé mi, mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ yín. Èmi ni wọ́n pè ní ọmọ Lúkà. Ẹ̀yin tẹ́ bá mọ̀ wá ẹ ti lè máa rí wa lórí social media tá à ń sọ̀rọ̀. Kò dẹ̀ sí tá à ń sọ níbẹ̀ ju wípé àwa ìran Yorùbá wọ́n fi ìyà jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà. Kì í ṣe wípé kó fi ìyà jẹ wá lórílẹ̀‐èdè Nàìjíríà nìkan, wọ́n ń pa wá nípakúpa. Ẹ̀yin màmá wa àti bàbá wa lè sọ̀rọ̀ wípé àwa tẹ́ bí wọ̀nyí ẹ ní àwa lọ̀la yín. Màmá mi àbí kì í ṣe tẹ́ sọ nìyẹn. Ẹ ní àwa lọ̀la yín. Bá mi gbé kámẹ́rà yẹn wojú àwọn màmá, wojú wọn gbogbo káàkiri àgbáyé ló ti ń wò yín. Tí a bá jẹ́ ọ̀la yín, tí àwọn Fúlàní dẹ̀ ń dé tí wọ́n ń pa wá nípakúpa, ẹ jọ̀ọ́ kí wá ní ọ̀la tẹ́ ní sílẹ̀. Mo fẹ́ kẹ́ di pọ́ìntì yẹn mú. Àwa tẹ́ bí ní ọ̀la. Ọ̀pọ̀lọpọ̀ nínú yín lẹ máa tiraka lọ́tún tiraka lósì. Ẹ lọ owó irú, owó ata, owó iyọ̀ ẹ fi tọ́mọ lọ yunifásitì. Tọ́mọ yẹn bá lọ sí yunifásitì lórí pé Nàìjíríà ò dáa, ó yẹ kó lọ ọdún mẹ́rin ní yunifásitì. A fi torí strike èmi strike ọ̀la lọ́dún mẹ́fà, èmi àlọ́dún mẹ́jọ. Aṣá tiraka ajáde yunifásitì adé kò ní ṣiṣẹ́. Pẹ̀lú rìsọ́ọ̀tì tó dáa tó mú wá kò ṣiṣẹ́. Lẹ́yìn yẹn ẹ wà gbéra ẹni ọmọ yẹn á wò pé òun ò sáà ní jòkó wò, ẹ jẹ́ kó òun lọ ṣoko, á tún bọ́ sínú oko, á dáko lọ, wọ́n bá ṣe jì tó ní aṣoko lọ́tún lósì. Á wá tó àkókò tó yẹ kó kórè oko yẹn, àwọn ará bí á tún kó màálùú, wọ́n á wọnú oko yẹn, wọ́n á jẹ oko yẹn run. Tó bá tún jẹ oko yẹn tó bá sọ̀rọ̀ ká kí ló dé tẹ́ jẹ oko mi, kí ló dé tẹ́ ṣe bẹ́ẹ̀, wọ́n á ṣàpá nínú oko, wọ́n á pa síbẹ̀. Ẹ̀yin màmá wa ẹ̀dẹ̀ fọwọ́ lẹ́rán ẹ̀wú ọ̀ràn àtẹ̀yin bàbá wa. Pàápàá jùlọ àwa ẹgbẹ́ onígbàgbọ́ lórílẹ̀‐èdè yìí ní ilẹ̀ Yorùbá ẹ fọwọ́ lẹ́rán ẹ̀wú ọ̀ràn. Ìyẹn làwa fi jáde wípé tí ẹ̀yin bàbá wa bá kọ̀ tẹ́ ẹ̀ sọ̀rọ̀ nítorí àwa tẹ́ ẹ bí, àwa máa sọ̀rọ̀ nítorí ara tiwa àtàwọn ìran ọmọ wa tó ń bọ̀. Torí tá a bá sọ́ọ̀sì in the next 10-20 years kò ní sí nǹkan tó jẹ́ ìran Yorùbá mọ́. Fúlàní máa gba gbogbo ilẹ̀ Yorùbá, wọ́n dẹ̀ máa jọba lé lórí bó ṣe jọba lórí Haúsá. Kò sáyè fún wa lẹ́yìn láti sọ̀rọ̀ ni, mi bá tú ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ sílẹ̀ fún wa. Ṣùgbọ́n tí mo fẹ́ sọ ni wípé kí ni wọ́n pè ní orílẹ̀-èdè? Ẹ̀yin màmá mi bàbá mi tẹ́wà bí ẹ lọ sí dictionary yìí tẹ́ bá dé ẹ wò ó kẹ́ lọ wo ìtumọ̀ orílẹ̀-èdè níbẹ̀. Orílẹ̀-èdè kan. Ẹ jọ̀ọ́ ọmọ mi tẹ́ bá wà nínú mọ́tò pẹ̀lú àwọn Haúsá àti Fúlàní, tó bá pinnu kó fẹ́ pa yín nínú mọ́tò ṣẹ máa gbọ́. Ṣé ẹ lè gbọ́? Bóyá ẹ kàn jẹ́ bóyá ẹ gbọ́ Haúsá díẹ̀. Tẹ́ ẹ bá gbọ́ Haúsá irú èmi tí mi dé Kánò ní tí mi ò gbọ́ Haúsá.
tó dẹ̀ jòkó mọ́ jòkó tí wọ́n sínú mọ́tò wọ́n dẹ̀ ti jọ sọ èdè síra wọn pé àwọn ọkùnrin ẹ̀ jẹ́ ká gé orí ẹ̀ ká gápá ẹ̀ ká ṣe bó ṣe wù wá. Ṣé mo lè mọ̀ mọ́ mi? Kí la fi torílẹ̀-èdè kan? Ṣé àṣà wa dọ́gba ni? Ṣé èrò wa dọ́gba ni? Ẹ̀sìn kan ṣó dọ́gba ni? Kí la fi dọ́gba tàbí lè pè wá lórílẹ̀-èdè kan? Ọmọ bíbí àkókò lè mi. Mo ń sọ Yorùbá lẹ́nu àárọ̀mọ Ìjẹ̀bú níbí tó bá ṣe é ṣe. Àárọ̀mọ Ẹ̀gbá, àárọ̀mọ Ìbàdàn, àárọ̀mọ Àkúrẹ́, àáríkálẹ̀, àárọ̀ló àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ Adé Èkìtì. Ṣùgbọ́n Yorùbá tẹ̀mí sọ ṣé wọ́n rẹ́ni tí ò gbọ́ bí? Ìyẹn fi hàn pé orílẹ̀-èdè kan nílẹ̀ Yorùbá. Fún ìdí yẹn kọ́ kò sí kankan tí àwa àti àwọn ará bíi tàbí jẹ̀kọ́. Wọ́n dẹ̀ ti fi hàn wá gbogbo ipò ńláńlá lórílẹ̀-èdè Nàìjíríà kò sí ìkọ́lé fún wọn Yorùbá. The top 20 position lórílẹ̀-èdè yìí kò sí ọmọ Yorùbá nìkan nú ẹ̀. Gbogbo nǹkan wa kan ti gba gbogbo ẹ̀. Tẹ́ bá dé seaport wa tó wà lẹ́kọ̀ọ́ tí bàbá Awólọ́wọ̀ fowó iyebíye ṣe ẹ̀ lè lọ́mọ Yorùbá ń bẹ̀. Ọmọ 40 years obìnrin ọmọ Haúsá òun náà fi síbẹ̀ tó ń control ẹ̀. Ẹ lọ airport wa tá a fowó kòkó tá a fi ṣe àwọn Haúsá Fúlàní àwọn ló ń control ẹ̀. Ká bí mọ iye tá a fẹ́ kà sílẹ̀ lórí ọ̀nà tó fi fìyà ń jẹ wá. Tẹ́ bá bímọ tó ní master tó bá lọ sí Àbújá tó fẹ́ gbàṣẹ́ wọ́n á kọ̀ wọn ò ní fún níṣẹ́ yẹn pẹ̀lú master tó ní wọ́n á fọmọ Haúsá tó ní primary 6. Mọ́mì dádì àsìkò tẹ́ gbọ́dọ̀ dìde fún wa ni àní kẹ́ ẹ jáde kẹ́ ẹ lọ gbébọn kẹ́ ẹ lọ jà. Yorùbá ní ọpọlọ àwa Yorùbá ní ẹ̀yà tí ó sì ní ọpọlọ jù ní gbogbo ilẹ̀ Áfíríkà gbogbo ilẹ̀ adúláwọ̀. Ṣùgbọ́n kí ló wá dé tó jẹ́ àwa Yorùbá yẹn ní ìyà jẹ jù. Láti má gba àkókò wa mo fi àsìkò yìí mo fi ń bẹ iṣẹ́ tí ń lọ lákọlákọ lábẹ́ àṣà bàbá wa Professor Banji Akíntóyè wípé àwọn náà ò fẹ́ ogun. So ìwé ti lọ sí gbogbo ibi tó yẹ kí ìwé lọ pé Nàìjíríà 1914 náà sọ wá papọ̀ wá ṣe kan ẹ wá pé wa olùkàlùkù fẹ́ máa lọ tiẹ̀. Ṣùgbọ́n báwa ṣe ń gbìyànjú pé kó má sógun làwọn ará bí ń gbógun wa lójoojúmọ́ o. Láàárín ọ̀sẹ̀ kan lóńdó ṣe ìtẹ́mú iye èèyàn tí Fúlàní pa. Wọ́n pa rẹ́gísírà fúta ọmọ ìlú mi ni. Wọ́n pa pásítọ̀ àti dírẹ́fà ẹ̀ wọ́n pa. Nílùú iná ti gbé bàbá Olúfàlàyé tó ti mọ́ bẹ̀ tó ń gbé lọ ní ọjọ́ márùn-ún. Wọ́n pa àwọn ọmọọṣẹ́ ẹ̀ wọ́n yọ ọkùnrin ẹ̀ lọ. Àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó la fẹ́ kà lóńdó ṣèṣì. Láàárín ọ̀sẹ̀ tó kọjá lọ́hùn bí ọ̀sẹ̀ bíi méje ẹ̀mọye èèyàn tó pa lọ́wọ́ ẹ̀mọye èèyàn tó pa ní Àkókó lájọ wá. Ṣé bá ṣe máa wò lónìí ẹ̀ tó pa wá tó ẹ̀yin mọ́ bí wa ẹ dìde. Bàbá wa ẹ̀yin onígbàgbọ́ ẹ dìde. Ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run ẹ dìde fún ilẹ̀ Yorùbá. Ẹ má wò wá níran ìgbà tí wọ́n ń pa àwa ọmọ yín ó fà wá lọ́pọ̀ jẹ́. A fi Ọlọ́run bẹ̀ yín bàbá mi ẹ dìde kẹ́ gbà wá. Abẹ̀ yín o ẹ̀yin màmá ẹ dìde. Ẹ bá wa sọ fún ọmọdé ẹ sọ fún àgbà ẹ sọ fún ọkùnrin ẹ sọ fún obìnrin pé à kì í ṣe kan we want to go. Òkèlè gbígbẹ tòun tàlàáfíà wọn náà kó jẹ wá bímọ ẹ̀jẹ̀ kan tó jẹ wọn mú o. Wọ́n tó bẹ̀rẹ̀ sí ní kó jẹ wá sáà kì í jẹun ní. Ó kù sọ́wọ́ yín mi ní sọ́jú yẹn lọ. Donation tí mo fẹ́ ṣe mi ò ní mọ́ọ̀ṣì dání. Akẹ́kọ̀ọ́ ni mí. Ṣùgbọ́n ẹ̀yin bàbá mi tẹ́ wá bí mi ò gbọ́dọ̀ wá bí kí n má sọ pé mo fẹ́ fi nǹkan sílẹ̀. So màá fi 20,000 sílẹ̀. Ẹ bá mi gbà bẹ́ẹ̀. Tí arákùnrin bá sọ̀rọ̀ tí a bá fi ṣókí ó dàbẹ̀ pé ìlàjà gbó àwọn tí a sọ̀rọ̀ yìí àwọn náà kì í ṣe ọmọdé. Bí wọ́n lọ sí gba independence ní 1960 ọdún primary 5 báyìí. So gbogbo òní báyìí gbogbo kan lọ dáadáa. Òkè tó fún wọn gbà yẹn tí ìta tí kó ìsẹ́yìn sí wa tí wà nílé náà ní gbogbo ìfọ́nù and I'm now 74 plus. Wow. Now àwa náà mọ̀ pé ó ń lọ àwa náà wà wẹ́ àpé àwọn kan tí àtàtẹ́lẹ̀ fún wa. Àwọn akẹ́kọ̀ọ́ onígbàgbọ́ ohun tí a lè ṣe ní ká máa gbàdúrà ní gbogbo ìṣòwò tá a lè ṣe àwọn kò sí àdúrà. Àwọn tó gbà ní fún wa àwọn ọ̀dẹ̀ máa dárúkọ wọn ṣùgbọ́n owó ọ̀run jà fáwọn náà
lábọ̀ ọlọ́run ibi tí ọlọ́run bá fẹ́ kó ṣẹlẹ̀ òun ló máa ṣẹlẹ̀ a ò lágbára ju ọlọ́run lọ fọlọ́ máa sọ pé lọ́la pé òun kálukú á pẹ́ kí wọ́n ti fi pé yẹn ló lè kó pé òun ọlọ́run kó máa tàn nílẹ̀ Yorùbá pẹ́ lágbára ọlọ́run tó wáyé pé ọlọ́run ti fẹ́ kó lọ síwájú díẹ̀ gbogbo nǹkan láti ṣe wọ ọlọ́run ibi tí mo wà bí University of Mankind appointment global government right away now last week la ṣe Israeli wọ́n ti fi ṣe ìlú CAN chairman àgbọ̀nà fún kábọ̀. Ẹ pàtẹ́wọ́ fún dádì. Ṣé o ní àtàwọn náà bá gbé ìbò yẹn àtàì níta agbára bá gbé láti lè ṣe ojúṣe wa ṣùgbọ́n òfurufú ojú àdúrà gẹ́gẹ́ bí ènìyàn ọlọ́run àmà àgbàdúrà wọ́n máa ń ràn wá lọ́wọ́ kí àwọn tí wọ́n lè gún tẹ́lẹ̀ lọ níwájú kó mọ̀ bára jẹ́ bó ti ń rẹ èèyàn náà ló rẹ ará ọ̀run. Ọlọ́run á ṣe àtúnṣe fún wa bí a ń fẹ́ gan ọlọ́run á ṣe fún wa in Jesus name ẹ ṣe púpọ̀. Ẹ pàtẹ́wọ́ fún bàbá wa. Ẹ pàtẹ́wọ́ dáadáa fún wọn. Ó gbàdúrà bí ọlọ́run ti gbàdúrà ẹ̀mí ẹ̀ ti wà lẹ́yìn yìí. Ọlọ́run tó gba Ísírẹ́lì lóko ẹrú Egypt á gbà wá ọmọ Yorùbá lọ́wọ́ àwọn Haúsá lórúkọ Jésù. Wọn nípa wá nípa ìyà. Ẹ pàtẹ́wọ́ fún bàbá wa dáadáa.